Ẹ̀rí ọ̀pọ̀ wa tá ń jà fún Yorùbá nation. Àwọn kan wà wọn bá wa jà fún Yorùbá nation, ṣùgbọ́n Yorùbá nation wà nù wọn burúkú. Wọ́n nífẹ̀ẹ́ Yorùbá kú. Orú wọn pọ̀ ní diaspora tó yẹ kó ọ̀pọ̀lọpọ̀ wọn ló máa gbèjà wa. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá ń ṣe Yorùbá nation lẹ́ Yorùbá bíbá alábòsí ló pọ̀ jù ní wa o. Ṣùgbọ́n àwọn tó yẹ kó wọ́n play Yorùbá nation play lórí ẹ̀mí wọn. Àwọn ọmọ kéékèèké, àwọn sisi tí wọ́n nífẹ̀ẹ́ Yorùbá kú lẹ́ yẹ pé ọmọ Yorùbá ni wọ́n pọ̀ ní diaspora. Nínú wọn ni Kemi tẹ̀rí yẹn. Nínú wọn ni Kemi tẹ̀rí yẹn. Bàbá Yorùbá nation ó wà lórí ẹ̀mí ẹ̀ kékeré. Kì í ṣe kéèyàn gbé Yorùbá nation sójú o. Kéèyàn nífẹ̀ẹ́ Yorùbá kó wà lórí ẹ̀mí. Ìjà ẹlòmíì no going back ẹlòmíì ìgbà tó bá rí Sunday Igboho ní Yorùbá nation títí ẹ̀. Ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé wọn ò ní sùn, tó bá sùn wọn máa ronú nípa Yorùbá, tó bá díjú báyìí wọn máa ronú nípa Yorùbá. Ṣé wá rí gbogbo ẹ̀yin Fúlàní àsìkò ẹ̀sìn yóò ti tó àgàgà ìwọ Ṣẹ̀tìmà bí Ṣẹ̀tìmà bí àwọn wèrè olórí burúkú ẹ̀yin tẹ́ dá Boko Haram múlẹ̀, tẹ́ ń dá problem lẹ̀ ní Nàìjíríà. Àìmọye àwọn ọmọ tó yẹ pé tó bá yá àní claim Nàìjíríà a máa claim Yorùbá torí pé a yàtọ̀ sí wọn. Ìran Yorùbá yàtọ̀ sí ìran Fúlàní. Ẹ̀yin alátẹnujẹ kan alábòsí kan lè kó wa papọ̀. Ọlọ́run dẹ̀ máa tásìkò tó máa jà. Irú èèyàn wo ni bàbá tó bí Kemi Badenoch? Mo ní kí sáré wá gbé ẹ débẹ̀ ni kó lè mọ àwọn oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀. Irú èèyàn wo ni bàbá Kemi Badenoch? Badenoch orúkọ ọkọ ẹ̀ ni. Ó ti ń jẹ́ orúkọ bàbá ẹ̀ kó tó marry. Ǹjẹ́ ó tilẹ̀ mọ orúkọ bàbá Kemi Badenoch? Tó bá mọ̀ máa bá mi kọ síbi comment section. Láì fọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ ẹ jẹ́ sáré gbé wa débẹ̀. Irú èèyàn wo ni bàbá Kemi Badenoch jẹ́? What you didn't know about the father of Mrs. Kemi Badenoch, leader of the opposition Conservative Party in the UK. Àwọn nǹkan tí ẹ ò mọ̀ nípa bàbá tó bí Kemi Badenoch ó ní kí sáré kà fún yín bí. Architect Akíọ́lá àwọn ni wọ́n kọ torí wọ́n ní rapport pẹ̀lú wọn. Wọ́n mọ̀ wọ́n nà wọ́n jọ ṣe papọ̀. Dr. Kí lorúkọ bàbá Kemi Badenoch? Ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ kọ síbi comment section but torí àsìkò wa àti lórí live show. Dr. Femi Adegoke. Dr. Femi Adegoke òun ló bí Kemi Badenoch tó já sí wípé orúkọ ẹ̀ is Kemi Adegoke. You understand? So, Dr. Femi Adegoke was the leader of Voice of Reason, a Yoruba socio-political organization affiliated to Afenifere. Tó já sí wípé bàbá Kemi Badenoch gan tiẹ̀ ní organization tí wọ́n dá sílẹ̀ ni wọ́n kó àwọn èèyàn síbẹ̀ fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá, ọmọ Yorùbá. Tó já sí wípé bàbá Kemi ojúlówó ọmọ Yorùbá tó jẹ́ wípé ó fẹ́ ìtẹ̀síwájú ìran Yorùbá, ọmọ Yorùbá òun ni wọ́n. As at 2021, when we had just formed Yoruba World Congress, a lot of broad-based meetings and consultatives were held to determine the path of Yoruba in minefield gulag set up by Buhari to politically strangulate Yoruba, kill them off their farms, and take over their land. Ohun tí Architect Akíọ́lá jẹ́ kó yé wa tèmi bí ni wípé as at 2021, ìrìn àjò ìtẹ̀síwájú ìdádúró ilẹ̀ Yorùbá ó kó wọn papọ̀ ó jẹ́ kí wọ́n ní opportunity láti bá Dr. Femi Adegoke, bàbá Kemi Badenoch, láti ní rapport, you understand? As at 2021, ó rántí wípé group tí wọ́n kọ́kọ́ dá sílẹ̀ fún Yorùbá Nation Movement nígbà náà lọ́dún náà lọ́n tó bá jẹ́ pé ó ti darapọ̀ mọ́ wa nígbà yẹn was called Yoruba World Congress, YWC, tí àwọn bàbá bàbá Kila and co Ọ̀túnba Fọláṣadé wọ́n ti jáde láyé kọ́lọ́n dẹ̀ fún wọn, àwọn Architect Akíọ́lá and co gbogbo wọn tí wọ́n kóra wọn jọ tí wọ́n invite bàbá. That was the first group kó tó di wípé group yẹn ní problem wọ́n wá lọ ṣí ìlànà mú ní kíkọ̀ sáré gbé ẹdẹ bí bó ṣe ń lọ ni. So as at 2021 Yorùbá Congress yẹn ni wọ́n gbé jáde tí wọ́n consult àwọn èèyàn káàkiri ní ìgbà tí àwọn Fúlàní ṣíbo ilẹ̀ Yorùbá. Ṣó ti gbàgbé ni? Tó dàbẹ́ nípa fẹ́ sọ ilẹ̀ Yorùbá
kò ṣe pé ó dàbí wọ́n fẹ́ sọ ilẹ̀ Yorùbá di bíi north lẹ́ni tó yẹ pé táwọn èèyàn bá fẹ́ lọ sóko wọ́n á lọ máa bá àwọn terrorists wọ́n á lọ sanwó fún iye hours àti oríṣiríṣi wọ́n ń pa kúkúrú wọ́n ń pa gúgùn. To stave off the impending food insecurity, we all agree to partner with the Middle Belt to secure certain food items and their safe passage to Yoruba land in the event of conflagration. Ohun tí architect Akínọlá ń jẹ́ kó yé wa níwọ̀nba ọjọ́ orí ti tèmi ni wípé that particular time ẹ rántí náà 2020, 21, 22 any little thing tó bá ṣẹlẹ̀ gbogbo ìgbà yẹn ní Yorùbá Nation movement tó ń lọ lálálá tí àwọn northerners máa sọ wípé àwọn ògbóúnjẹ wá. So this set of people from the YWC wọ́n wò wípé ebi ò gbúdọ̀ pa ọmọ ìran Yorùbá. Àwọn tó sì nífẹ̀ẹ́ ìran Yorùbá tó jẹ́ ọmọ Yorùbá àpọ̀ ó kò jẹ́ pé àwọn kan tí ẹ má jà sọ̀rọ̀ lọ́bẹ̀. Now wọ́n gbé ìgbésẹ̀ yẹn wípé wọ́n lọ partner láti lọ consult àwọn Middle Belt wípé wọ́n ṣe máa kó oúnjẹ wá sí ilẹ̀ Yorùbá tí ó dẹ̀ ní sí wàhálà lójú ọ̀nà and so on and so forth. 3 people were chosen from that trip. Ọ̀túnba Dèjì Ọ̀ṣíbógun, a prolific media mogul, Dr. Femi Adegoke, a medical doctor and a leader of Voice of Reason, a gathering of seasoned intellectuals, the upper middle class and the novel richer, and myself, an architect and the concept developer of the digital food village. Ohun tó jẹ́ kó yé architect ń jẹ́ kó yé wa ń bì ní wípé ní inú YWC ní 2021 ní ìgbà tọ́rọ̀ yẹn lọ wọ́n wá wò wípé ọ̀nà wo ni wọ́n lè gbégbà láti lọ consult àwọn Middle Belt láti lè má jẹ́ kí ebi kó pa àwọn èèyàn wa. Ohun tí wọ́n wá ṣe ni wípé wọ́n wá yan èèyàn 3 gbòógì ní inú group náà ní ìgbà náà. Àwọn 3 wo ni wọ́n yàn? Ọ̀túnba Dèjì Ọ̀ṣíbógun wọ́n wà ń bẹ̀, a prolific media mogul oni architect Akínọlá tí wọ́n fi qualify wọn. Then Baba Kemi Badenoch, Dr. Femi Adegoke, a medical doctor and a leader of Voice of Reason tí wọ́n kó àwọn intellectuals both home and abroad tí wọ́n kó wọn síbẹ̀. Then the 3rd person is architect Akínọlá. Àwọn 3 yìí òun ni wọ́n yàn pé kí wọ́n lọ rin ìrìn àjò yẹn fún ilẹ̀ Yorùbá. Àwọn nǹkan tí mò ń sọ fún ẹ yìí ohun tó ṣẹlẹ̀ ni o. Nínú ìrìn àjò àwọn 3 láti lọ consult àwọn Middle Belt àti oríṣiríṣi wọ́n ní the 3-day journey afforded us the opportunity to share notes on Yoruba survival within or outside Nigeria and to choose between restructuring, regionalism and self-determination. Nínú ìrìn àjò ọjọ́ 3 tí àwọn 3 ìjọ ní oore ọ̀fẹ́ láti bára wọn rìn tí wọ́n sì fi ọ̀rọ̀ jomi tó rọ̀rọ̀ ni wọ́n ti ń wò pé ibi tí wọ́n ti ń fọ̀rọ̀ jomi tó rọ̀rọ̀ lóníkálùkù ti ń sọ mind ẹ̀ pé òkè èmi prefer restructuring bóyá restructuring tá bá gbà á tètè jẹ́ kí ìrìn àjò Yorùbá nation kó tètè bọ́ sí àbíkẹ́ regional tá bá ń ṣèjọba àwa ara wa tí ò sí wípé everything ní láti wá ní àti federal àbí every other state ní láti bí under north àbí nǹkan kan. Àwọn kan dẹ̀ sọ wípé self determination òun làwọn fẹ́. Tí mo bá wá ń sọ fún ẹ wípé ìwọ tí òye ilé ayé bá yé tí ò ń ṣe wípé o kàn like àbòsí àti ọ̀tẹ̀, àwọn ibi tá ti rìnrìn àjò Yorùbá nation bọ̀ àwọn èèyàn ti mọ̀ wọ́n ti gbọ́. Àwọn nǹkan kan wà tá à ní láti lò as a propaganda. Tá bá máa lo anything as a propaganda ẹ jẹ́ ká lo nǹkan táwọn èèyàn máa gbọ́ tó máa rí tó máa mọ̀ pé yes we are making sense. Kò ń ṣe àwọn propaganda tá máa lò táwọn èèyàn á gbọ́ tá rẹ́rìn tá rẹ́rìn tá kàkàkàkà pé what is wrong with these people? What is wrong with you? Tí wọ́n á máa rí wa bí nuisance. Mo ní ibi ló kù nísìn. Ẹ jẹ́ ká ṣe ìrìn àjò Yorùbá nation ká rìn ká fi kí gbogbo ọmọ Yorùbá both home and abroad kí wọ́n rí kán mọ̀ pé yes we truly know what we are saying, what we are doing at the same time. Kì í ṣe láti create ọ̀tẹ̀. Yorùbá nation mi wípé gbogbo ẹni ọmọ Yorùbá tó bá ti ṣe nǹkan tiẹ̀ àbí ìgbà kan àbáwò kan la ní láti máa fọ́gi mọ́ lórí. No, mi ò ṣe yẹn mọ́. Mi ò ṣe yẹn mọ́ because doing so ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀ lè má ní fún ẹ. Wọ́n ti ń yẹ àwa Yorùbá nation sẹ́gbẹ̀ẹ́ ni wípé kì í ṣe Yorùbá land yẹn lájọ ń jà fún because there are so many organizations tó dìde fún ilẹ̀ Yorùbá kì í ṣe Yorùbá nation nìkan. Tí organization mi bá dìde fún ilẹ̀ Yorùbá a bọ́ síta a bẹ̀rẹ̀ sí ní attack wọn left right center a ò ní right láti ṣe bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ a máa wò wá báyẹn pa constitute nuisance. Èyí táwa gbé dání ni ká gbé dání iṣẹ́ yẹn la máa ṣe. Ẹ jẹ́ ká calm down lórí ọ̀rọ̀ ìrìn àjò yìí. Ọ̀pọ̀lọpọ̀ ló ti sú.
bí a ṣe ń ṣe torí mo sọ wípé bá ti ń ṣe tẹ́lẹ̀ àti dé stage kan a ní láti upgrade but mo rí wípé ọ̀pọ̀lọpọ̀ ready àti upgrade the same thing tá à ń ṣe tẹ́lẹ̀ yẹn òun náà believe because wọ́n believe pé tọ́n bá ṣe ẹ ní wò àbí ìwọ̀n ní reviews ìwọ tó bá ṣe Yorùbá Nation tó jẹ́ media tẹ́lẹ̀ tó reviews tó ṣe gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ bá lọ tó ní certain amount pé o máa rí pé kinní kan my dear lọ wáṣẹ́kúṣẹ́ o lọ wáṣẹ́kúṣẹ́ ó wá nítorí pé dandandandan by fire by thunder kó o dáná sun ayé àwọn ẹlòmíràn ìwọ tó bá dẹ̀ wá jẹ́ tó wà nínú Yorùbá Nation my little advice tí o bá jẹ́ káwọn kan kí wọ́n máa ṣẹ́ṣọ́ ìyà fún ẹ tó lẹ́bí tó lára táwọn kan jókòó sínú kọ́lọ́fín ilé wọn tá bọ́ síta táwọn á mú ẹrù tí ò kàn ẹ́ tí wọ́n á mú òṣùká ẹ̀ tá ń gbèrú ẹ rántí pé orúkọ ẹ ló wà o àwọn ti ṣe ohun tí wọ́n fẹ́ gé níbẹ̀ wọ́n ti gé ní ìyá bẹ̀ ìwọ àti fámìlì ẹ̀ ló máa jẹ́ tẹ bá wá ṣe tán tẹ bá wá expect pé èèyàn kan ló máa wá fàyà rọ tá tún wá di ẹrù ẹlẹ́rù lé lórí oníkálukú ti wá ìsọ̀ ìwọ tó bá jẹ́ kán lórúkọ ẹ̀ kán gbé ẹrù tí ò ṣe tiẹ̀ lé lórí all in the name of Yorùbá Nation ìwọ ló máa jìyà ìwọ ló máa rán kò jù bẹ́ẹ̀ lọ náà ẹ má jẹ́ ká àtáàkì any organization tó bá láwọn dìde fún ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí wọ́n ṣe tiwọn àwa ń ṣe tiwa now. While Otunba Oshibogun tended towards self-determination, he was willing to work with regionalism if properly deciphered and put together. Àwọn kan sọ wípé self-determination àwọn belief, àwọn kan sọ wípé regionalism, àwọn kan sọ wípé restructuring. But Baba Otunba Oshibogun, àwọn náà ṣe self-determination, believe nínú self-determination, ṣùgbọ́n wọ́n tún wò pé well tí Yorùbá Nation movement tí ó bá tètè bọ́ sí tí ọ̀rọ̀ regional tó bá jẹ́ pé ibi regional la lè gbà láti tètè jẹ́ kí ó yá wa láti lè rí kíní ta fẹ́ gbà ká fi gbà ká máa pass through why not if not tí ó bá jẹ́ wípé wọ́n ready tí wọ́n dẹ̀ serious pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí ohun tí wọ́n kọ síbí. Now Dr. Adegoke ìyẹn bàbá Kemi preferred a restructured Nigeria where the Yoruba Nation will have full autonomy. Chongba. Dr. Adegoke bàbá Kemi preferred a restructured Nigeria where the Yoruba Nation will have full autonomy. Bàbá Kemi fúnra lára wọn àwọn prefer restructuring fún Nigeria tó já sí wípé ìjọba ìṣèjọba ara ẹni so that Yorùbá lè ní full autonomy lórí nǹkan ara wọn àti agbára á máa bẹ lọ́wọ́ wọn ohun tí Dr. Adegoke bàbá Kemi tí wọ́n like nìyẹn. I was very unequivocal about my stance on total self-determination, independence and sovereignty for the Yoruba Nation. Both of them found my position a bit extreme. Architect Akinola, àwọn believe so much ní inú ìtẹ̀síwájú Yoruba Nation. So, àwọn bàbá méjèèjì tó kù, àwọn wá rí nírí wípé, ó dẹ̀ pé Architect Akinola, àwọn ò bend rárá, wọn believe in regionalism or restructuring Yoruba Nation yẹn ni. Both of them found my position a bit extreme, but my argument was that if you want the Yoruba to reclaim the trajectory of their phenomenal developmental stride of the 1950s and early 60s, we had to cut our umbilical cord linkage to the slave yard. British commercial enterprises called Nigeria. It has to be our own encumbered Yoruba Nation. Ohun tí Architect Akinola sọ ń bì ní wípé àwọn wá sọ fáwọn méjèèjì wípé tí a bá fẹ́ lótìtọ́ àti lódodo àwọn nǹkan tá à ń béèrè fún yìí àwọn tó ń béèrè fún regionalism àti restructuring Architect Akinola láwọn ò ní ìgbàgbọ́ nínú ẹ̀ tá ẹ bá mọ̀ wípé lótìtọ́ ẹ fẹ́ ìtẹ̀síwájú fún ìran Yorùbá gẹ́gẹ́ bí ó ṣe wà tẹ́lẹ̀ tá a ní agbára tá a dẹ̀ wà developed as early bí ayé ìgbà 1950s and early 60s then a ní láti gé that cord to bind British tó fi force wa together, we have to cut it. Kí oníkálùkù kó máa bá tiẹ̀ lọ, kí Yorùbá Nation kó dá dúró. Ohun tí Architect Akinola tí àwọn believe tí wọ́n sọ nìyẹn. Subsequent events thereafter has swayed both of them to my viewpoint before Dr. Femi Adegoke passed away some 2 years. Tó já sí pé bàbá Kemi wọ́n ti ṣaláìsí 2 years ago. But ohun tí Architect Akinola wá sọ ni wípé along the line after the whole àjọròjọ àgbéyẹ̀wò fọ̀rọ̀jomitoro Dr. Femi Adegoke àti Ọ̀túnba Oshibogun wọ́n padà wá join wọ́n padà wá agree pẹ̀lú wọn pé yes lótìtọ́ àti lódodo Yorùbá Nation is the only
way and the only option fún gbogbo tó wà ní Nigeria. He left a legacy of firmness, diligence and committed leadership, a proud son of Ondo City in Ondo State, where incidentally I come from. So ọmọ Ondo town, ó ní Dr. Femi Adegoke gẹ́gẹ́ bí architect Akínọlá. Kí tí ó bá mi ṣó sàn. So he died believing in the inevitability of a sovereign Yoruba nation. Tó já sí pé Dr. Femi Adegoke títí di dying minute wọ́n gbàgbọ́ nínú ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá land. Wọ́n lọ́wọ́ sí wípé kí ilẹ̀ Yorùbá kó dá dúró. Wọ́n sì ní ìgbàgbọ́ nínú ìrìn àjò ìtẹ̀síwájú Yoruba nation. He died believing, okay. Dr. Olufemi Adegoke was the father of Kemi Badenoch, ní Adegoke, the incumbent leader of the British Conservative Party. So tí Kemi Badenoch bá wá sọ síta, àmì sí pé Nigeria government wọ́n jalè kanna, Nigerian citizen wọ́n jalè kanna both home and abroad. Ó dẹ̀ ṣì insist lórí ẹsẹ̀ wípé ṣé òun ṣì identify ara òun as a Yoruba, not as a terrorist tribe or as a kidnapper tribe. Ẹ jẹ́ ká dúpẹ́, ẹ jẹ́ ká yìn. Ó ń wọ ọmọ kọ́kọ́ ojú yẹn lọ. Ó ń jẹ́ kó yé bàbá ẹ̀ lọ́rùn wípé ó ṣì mí bí o. Bó ṣe bí mi lótìtọ́ ló ti kú ṣùgbọ́n iṣẹ́ ẹ̀ ń tẹ̀síwájú. Ṣùgbọ́n ṣé kò yẹ káwa Yorùbá nation ká fi ọpọlọ rìnrìn àjò pẹ̀lú Kẹ́mi? Ẹ má já pariwo jù wípé ká fi òkun Yorùbá nation ká fi sí ọrùn ẹsẹ̀ Kẹ́mi lásìkò yìí. Fún ẹ̀yin abiyamọ tí ọ̀rọ̀ bá yé, tó bá nírú Kẹ́mi lọ́mọ tó wà nírú position yẹn tí Nigeria government ti kẹ́yìn sí, ṣé kí àwa Yorùbá nation náà ká fi ọ̀rọ̀ Yorùbá nation ká fi gbé ṣubú, kí àwọn Britiko kan yọ ní orí ipò yẹn, gbogbo every other tribe náà máa ṣe yegede yé ojú wa. Ìwọ ọmọ Yorùbá tó ń bá wọn gbógun ti Kẹ́mi, jẹ́ sáré bi ẹ́ léèrè kí ni Kẹ́mi sọ tí ẹnìkan ò sọ rí, ohun tí ìwà àtèmi jọ ń sọ ní every minute every second at your own closet. Níbi iṣẹ́ tó bá jọmọ Nàìjíríà méjì, regardless of any tribe, nínú ọjà, anywhere, nínú church, nínú mosque, kò sí nǹkan tí Kẹ́mi Badenoch sọ tí ìwà àtèmi ò sọ yìí tó worst jù bẹ́ẹ̀ lọ. Tó bá nírọ́ ni, kí ló dé tẹ́ protest EndSARS ṣẹlẹ̀? Was it not 2020 bẹ́ẹ̀ yẹn? Ọdún wo ni EndSARS gangan náà? Kí ló dé mo ń bi wá ni? Tí ẹ bá tẹ̀yin ọmọ Yorùbá aláìyí ọ̀rọ̀ ọlọ́tẹ̀ tẹ́ ń gbé ogun ti ọmọ yẹn tó yẹ kẹ́ jẹ́ kí gbogbo wa ká fọwọ́sowọ́pọ̀ ká throw kíní wa behind her. Tó bá jẹ́ àwọn ọmọ Yíbò ní Kẹ́mi ni wọ́n ní Kẹ́mi, tó jẹ́ ọmọ Yíbò ní Kẹ́mi, kò sí ìkan náà wọ́n ẹ máa rí bí wọ́n ṣe máa cherish ẹ̀ tó máa protect ẹ̀, wọ́n máa ràgàbó báyìí níbi ẹ̀dìyẹ tẹ́ ràgàbó ọmọ ẹ̀ tí kì í jẹ́ káṣà ogbe. Ṣùgbọ́n Yorùbá ọ̀tẹ̀ ti pọ̀ jù, ẹ ti like ọ̀tẹ̀ àtàbòsí jù, ó ní mo ṣe máa pariwo ní gbogbo ìgbà, ẹ dẹ̀ kì í fẹ́ gbọ́. EndSARS protest kò ń ṣe wípé àwọn SARS nígbà yẹn tẹ́ bá lọ ẹ fẹ́ lọ ṣáàjì ẹni wọ́n máa ṣáàjì wọ́n gba kọ̀ǹpútà yín, wọ́n gba fóònù yín, wọ́n bẹ̀rẹ̀ sí ní embarrass àwọn youth, wọ́n ti kidnap náà ṣoríṣiríṣi many atrocity. Òun ló fà á tí wọ́n organize EndSARS pé ẹlẹ́ẹ̀fẹ́ tẹ́ sọ fún Nigeria government pé kí wọ́n lọ eradicate SARS. Ibi tí ọ̀rọ̀ yẹn ti wá nìyẹn, EndSARS, àwọn ọlọ́pàá òfò. Kí wá ní Kẹ́mi Badenoch sọ tó yàtọ̀ sí ẹ̀yin tẹ́ ṣe protest EndSARS? Mo ń bi yín ni o, kí ni Davido sọ tó yàtọ̀ sẹ́yìn tẹ́ organize EndSARS? Ṣáwọn ọlọ́pàá yín ṣe dáadáa ni? Ìgbà tí EndSARS ṣẹlẹ̀ gbogbo wa la rí pé Nigeria government àwọn leaders òfò tẹ́ ní kí Kẹ́mi àti Davido kí wọ́n máa protect kán máa parọ́ wípé wọ́n ṣe dáadáa, ṣé wọ́n wá pa yín ní EndSARS? Dẹni eléni ṣe rí justice. Ṣebí àwọn tó kú ńbẹ̀ wọ́n ṣá wọn ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ kó wọn sínú ṣaka wọn lọ jù wọn sọ́sà wọn fi ṣọmọ ẹja lóore ni. Ó mọ many things tó ṣẹlẹ̀. Ẹni tó bà ló mọ̀, ìyẹn lọ bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ tún wọ́n bú Kẹ́mi ipe ó kò ní British ní England ibẹ̀ wọ́n fi ìbọn rọ́ọ̀bù, wọ́n fi ọ̀bẹ rọ́ọ̀bù. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kò síbi tí ìṣe ò ti sí. Ṣùgbọ́n níwọ̀ntúnwọ̀nsì ni nǹkan gbọ́dọ̀ jẹ́ nílé ayé. Ní Germany tí mo wà náà crime wà ńbẹ̀. Ṣùgbọ́n níwọ̀ntúnwọ̀nsì ni kò sí orílẹ̀-èdè tí ò ní tí Nàìjíríà kò ṣe níwọ̀ntúnwọ̀nsì. Mo rí Nàìjíríà ṣe Sodom and Gomorrah of our time. Torí ìlú yẹn ẹbí ẹ̀jẹ̀ asset ẹ̀ up. Wọ́n in fact ọkàn wọn ti bọ́ sẹ́yìn. Wọ́n rí ti ẹni wọ́n ní feelings mọ́.
the way tí ọ̀rọ̀ owó ṣe mú ọmú láyà àwọn Nigerians back home wọ́n pa ẹ́ torí 500 wọ́n waste ẹ̀mí wọ́n dé ríro ìṣẹ́jú kan wọ́n ríro. Chibok girls tí wọ́n kidnap ní north Aisha Yusufu if everybody are coming out to bash Kemi Badenoch, not you now, Aisha Yusufu, not you. Have you forgotten that you came to the limelight through that Chibok girls, free our Chibok girls? Till today, how many of them were freed? 10-year-old girl become a mother. If Aisha Yusufu now are coming out and be asking Kemi Badenoch to go and look for somewhere to sit down because she's playing politics, that means all your ranter, all this while that you believing you are speaking on behalf of Nigerian masses, you are playing politics as well. Come and listen to Aisha Yusufu condemning what Kemi Badenoch said, saying she's playing politics. What are you playing? Look at this errand Obi. You are Obi's errand girl. Yes, you are Obi's errand girl. As if you are the owner of Labour Party. Because of Obi, do you know you come out every day to insult our president? Hey, Yoruba, ta ló fi ṣe yín gan-an? Aisha Yusufu will come out boldly at any time. Pass insult to Nigeria president. And she will be saying it boldly. Arise will interview her. Channel will interview every media house in Nigeria will be granting an interview. And she will be saying it boldly that she will be the last Nigeria that will accept Tinubu as our president. She doesn't care. All because of Obi did not win. And you think Aisha Yusufu is fighting for you? This is the same Aisha Yusufu that condemn all the leaders every day, every minute, every second. You condemn their bad character, their atrocities, you condemn kidnapping, and everything that is happening in Nigeria. Is there any day that Aisha Yusufu doesn't come out to condemn all these bad characters in Nigeria, atrocities in Nigeria? But Kemi now said one thing, just one sentence. Every one of you said, heaven must lose. Kí ló ṣe yín gan-an ìgbà tó jẹ́ pé àwa ta Yorùbá ta jẹ́ Yorùbá tí Kemi ti wá gan à ń tà síta. Ẹ kóra yín jọ lógún lọ́gbọ̀n. Attack ẹ. Ẹ lè gbé ṣubú. Èmi á dé wá bẹ̀ àwa Yorùbá nation. Gbogbo bá ṣe fẹ́ present ọ̀rọ̀ Kemi Badenoch. Ẹ má jẹ́ aṣọ torí aṣọ jáàmù tá máa sọ nígbà míì. Ká gbé bẹ́ Kemi Badenoch ká gbé ṣubú. Ẹ ti rí ọmọ yẹn olórí ló lórí ẹ jẹ́ ká máa rorí ká tó bọ́ sórí ká tó tan fídíò. Ọmọ yẹn ti ní problem pẹ̀lú Nigeria government. Pẹ̀lú àwọn Nigeria 98% of Nigerians both home and abroad wọ́n Kemi ti ní problem pẹ̀lú wọn. As if Kemi is their problem. As if Kemi ló jẹ́ kí wọ́n má rówó repo. As if Kemi ló jẹ́ kí economy Nigeria kó dojú délẹ̀. As if Kemi ní ó jẹ́ kí educational system wa kó dojú délẹ̀. As if Kemi ní ó jẹ́ kí health sector wa kó di zero. Kemi ó wà pa níbi tó wà. Ó enjoy ayé ẹ̀. Ó tún wá ń gbẹnu sọ pẹ̀lú ìyà tó ń jẹ ẹ̀yin Nigerians. Ẹ̀yin tó wá ń gbẹnu sọ fún. Mo rò wípé mi nìkan náà ṣe fún ni. Mo jókòó mo study nǹkan tẹ́ ń ṣe fún Kemi mo rí wípé Nigerians both home and abroad 99.9 ẹ ti wà confused. Èèyàn tó bá ń jà fún yín ó ti waste time ẹ̀. Kemi Badenoch kò pariwo ebi kò pariwo ẹni ìyà kankan pé ó ń jẹun. Ó wá speak on your behalf. Ẹ̀yin tó wá ń bàjà, ẹ̀yin tó ń sọ̀rọ̀, tó ń torí ẹ̀ sọ̀rọ̀, ẹ̀yin yẹn lẹ wá pa èékánná mọ́ lọ́fun wípé why tó ṣe máa condemn Nigeria. At least she should have lied. She should have painted Nigeria good in diaspora. As if the diaspora people are blind, wọ́n rí, as if they are deaf, wọ́n gbọ́, wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nigeria. Mẹ̀kúnnù olówó ni Kemi Badenoch ó ń gbẹnu sọ fẹ́yìn mẹ̀kúnnù. Kí gbogbo àgbáyé abótí gbàgbé ni wípé Nigeria government gbogbo atrocity tó ń ṣẹlẹ̀ Nigeria kò sí media house tó ń bí re Nigeria tó máa gbé jáde. Àwa gan tá à ń forcefully gbé jáde wọ́n ti affect gbogbo page and YouTube wọ́n ti bàjẹ́ torí ká má lè máa ṣe gbogbo nǹkan tá à ń ṣe torí àwọn òtítọ́ tó ń hit wọn back to back. Yes, ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ẹ̀yin mẹ̀kúnnù tí yà ń jẹ àwọn tí wọ́n ní owó tó ní ànító àti àníṣẹ́kù tí ìrandíran ò lè jìyà. Wọ́n speak on your behalf kẹ́ lè ráyé gbé. Ẹ̀yin tó wá speak fún ẹ̀yin lẹ wá kọjú ìjà sí ẹ wá tún pàtẹ́wọ́ fún àwọn leaders tó fìyà jẹ yín
ta ló fi yín sínú ìgbèkùn kan náà ṣe wá rí ìgbèkùn tí ẹ̀yin Nàìjíríà sì wà tí àwọn leaders yín fi yín sí ẹ lè bọ́nú èpè kọ́ because ẹ ready láti bọ́ mo dẹ̀ rí wípé anybody tó bá lóun fẹ́ wá súnmọ́ yín láti tú ìgbèkùn yẹn láti gé dànù láti pé ká gba freedom òun gọ́gọ́ lẹ máa fẹ́ fi ṣe sacrifice ẹnu ẹlẹ́wà yẹn ẹnu ẹlẹ́wà yẹn èmi kàn fẹ́ bẹ Yorùbá nation gbogbo bàbá ṣe fẹ́ sọ̀rọ̀ nípa Kemi Badenoch ẹ má jẹ́ apariwo Kemi o bàbá ẹ̀ ó ti ṣe báyìí o òun náà o ọmọ ọkọ yà fine Yorùbá nation o kinní kan o torí Yorùbá nation yẹn lásán tó o bá ní àròjinlẹ̀ tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ both ní Nàìjíríà àti ní British wàá mọ̀ wípé kinní yẹn lásán ó lè di nǹkan tí wọ́n fi lè yọ kúrò lórí post yẹn wá wo kó tó ṣàṣọ jáàmù ẹ lórí ọ̀rọ̀ ọmọ yẹn ìwọ àtẹ̀mí ò mọ bí tí Kẹ́mi ijó àìsùn àìwò ẹ̀ tá kàwé tá study tó ìyàwó ni nínú ilé ọkọ ó tún tọ́jú ọmọ o pẹ̀lú gbogbo ẹ̀ náà ijó ibi ijó ayọ̀ ijó tá sunkúnsùn ijó tá orun á máa kùn tí ò ní lè sùn àti gbogbo sacrifice kó tó lè dé irú ipò tó dé yẹn do you know how many Britico tí ó beat kó tó lè dé irú ipò yẹn do you know how many sacrifice tí Kẹ́mi lè máa party pay kó tó lè sọ wípé yes we count her worthy kí àwọn Britico kó tó lè sọ wípé yes she's worthy of that post ìrìn àjò tí ìwà àtẹ̀mí ò wá mọ̀ bó ṣe rìn débẹ̀ má jẹ́ ká fi ìrìn àjò torí pé ìṣẹ́jú fídíò kan torí o fẹ́ rí views òfò àtàdánù kan kó wá ba ayé kó fi Yorùbá nation kó fi ba ayé ọmọbìnrin yẹn jẹ́ èmi kì í ṣe wèrè you don't just come out láti wá ṣe fídíò mi ò sì ń ṣe fídíò torí kẹlẹ̀ ẹ máa sọ pé ojú mi ti máa ń le jù mi ò jíńjà yín kò sí nǹkan tó wà nílẹ̀ tí mo fẹ́ jíńjà kò sí nǹkan tó wà ní Nàìjíríà kò sí nínú gbogbo rògbòdìyàn tó wà nílẹ̀ kò sí nǹkan tó ń jíńjà èèyàn bẹ́ẹ̀ tó o bá fẹ́ jíńjà rẹ o jẹ́ jíńjà rẹ ok o fẹ́ kí n wá parọ́ fún ẹ àti gbà á máa gbà wọ́n ti ní ká máa lọ United Nations ti náà ti gbọ́ Britico náà ti fọwọ́ sí Germany nísìn wọ́n ní president wa tún lọ Nàìjíríà ó tún ti di wípé eléyìí tó jẹ́ wípé German president lọ bẹ̀ yìí Tinubu tún ti fẹ́ bẹ́ẹ̀ àtòrí ṣe Sunday Igboho ṣe wọ́n fi ṣe yín ni ẹ̀ẹ́dẹ̀ lọ wáṣẹ́ ẹ̀yin mídíà òfò ẹ jẹ́ kí ṣe Sunday Adéyẹmọ Ìgbòho kó mí ìwọ tó bá dúró tó wà lábẹ́ ìyàwó ẹ̀ tó kó ìyàwó àtọmọ ẹ̀ sábẹ́ ìwọ tó wà lábẹ́ ọkọ ẹ̀ tó dúró àti ìyàwó àtọmọ tó ń enjoy ayé ẹ̀ tẹ́nibọ́dì ò lé ẹ kiri tó dẹ̀ mọ̀ wípé ṣe Sunday Adéyẹmọ ọmọkùnrin yẹn ó ní life ó láìwọ̀n aya ó ní àwọn ọmọ ó sì ní a lot of people tí wọ́n wà on his shoulder ó ní máa jẹ́ wípé gbogbo ìgbà ló máa ṣẹ́ṣọ́ ìyà fún ọmọkùnrin yẹn kò ní jẹ́ gbogbo ìgbà la máa look for opportunity láti máa fi orúkọ ṣe Sunday Igboho láti fi wá ìdààmú sílẹ̀ fún ọmọkùnrin yẹn torí pé wàá fẹ́ reviews kọ́ lè sọ wípé ká rọ́rọ̀ sọ wàá rotí ìgbésí ayé àwọn ìyàwó àtàwọn ọmọ ẹ̀ ṣe Sunday Igboho fúnra lára ọmọ kékeré ni he still has a lot of things to do in life kò ní máa jẹ́ ojúmọ́ kan ìyà kan lọ máa ṣẹ́ṣọ́ fún tí ìyà tí wàhálà bá ti wá délẹ̀ you will now be expecting every media láti come out láti wá máa defend èyí tí ò bá ti wá bọ́ síta láti wá sọ̀rọ̀ ó ti kẹta ó tẹ látán because mi ń ṣe ọ̀pọ̀lọ́ mi lára òfò mo ti ń pariwo láti bí ọjọ́ mẹ́ta ìwọ tó bá ti ṣẹ́ṣọ́ ìyà fún yànkan ìwọ náà ni kò forí gbé tó bá ti délẹ̀ kò jù bẹ́ẹ̀ yẹn lọ ṣùgbọ́n mo wá ń bẹ̀ wá ni o mo mọ̀ ẹ́ pé ọ̀rọ̀ mi kì í yé ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n tẹ bá ṣe tó bá débẹ̀ kí Kemi Badenoch má bàa gbé yín ṣépè kó má gbé gbogbo wa ṣépè ẹ má jà fi ìrìnàjò Yorùbá nation ká fi gbọ́mọ yẹn ṣubú ohunkóhun tí anybody bá mọ̀ nípa bàbá ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe lálàyé ẹ jẹ́ kó máa sink lókàn àyà wa but for any media láti bọ́ sọ̀rọ̀ láì máa pariwo Kemi Badenoch òun ló máa gbé Yorùbá nation fún wa òun ló máa ṣe kinní kan má bà yí ẹ̀jẹ̀ rántí Samuel Epa bá Finland jẹ́ ó bá Finland mú kódà ó wà lára àwọn military wọn bẹ̀rẹ̀ nǹkan kan oríṣiríṣi ṣùgbọ́n nígbà tó tó àsìkò tí Nigeria government ready fún bóyá o ti gbọ́ nípa information yìí wọ́n ní the toughest prison ní Finland náà lọ gbé sí how far is true I don't know but ó wà online ohun tó bá wọn jẹ tó jẹ́ sí wípé òyìnbó á máa jẹ́ kò sí bribe ń bì kankan kò sí pé connection kan torí ọmọ dádì mi ọmọ mọ́mì mi kan bí ti Nigeria no you do anyhow wọ́n á treat fuck up straight ni ẹ má jẹ́ àbáyé Kẹ́mi jẹ́ bó bá jẹ́ ọmọ Yíbò lọ ní Kẹ́mi ni wọ́n á rálé ra dẹ̀ wọ́n á bá protect ibi tó wà yẹn because oríire ló jẹ́ fún ìran ọmọ Yorùbá and àìmọye gbogbo tribe ní Nàìjíríà ni wọ́n envy ẹ̀ àwọn nǹkan tó bá wá rò pé Kẹ́mi ó lè jẹ́ opportunity fún wa pé kinní kan jẹ́ kó máa dún níkùn ẹ̀ must you spill everything out on public must you must not
wàá lo ibi. Kò kọ́ èmi o, òtítọ́ ni mo gbé dání o, olótìtọ́ kì í lẹ́ni o, ọ̀rọ̀ olótìtọ́ kì í tà o, ṣùgbọ́n tó bá lọ tó àbádọ́ni tó bá lọ tó ra irọ́ ní ìgbà tó bá tó àsìkò ibi òtítọ́ yẹn wá ṣètò padà sí beginning. This is bí ìrìn àjò wa ṣe rí nìyẹn. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́. Now to round it up, he died. He left a legacy of firmness, diligence, and committed leadership. A proud son of Ondo State. Okay. He died believing in the inevitability of a sovereign Yoruba nation. Dr. Femi Adegoke was the father of Kemi Badenoch, ne Adegoke. A fiery directness as a root, a precise surgical dichotomy between Yoruba and a failed Nigeria is traceable to a laudable antecedent. Now we know the pedigree of who we are dealing with. We shall yet get to a particular point in our journey where we must work with our architect Akeola George. Bàbá mi architect Akeola George, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. In as much we are ready to work with Kemi Badenoch, ẹ má jẹ́ ká jeopardize post ẹ. Ẹ jẹ́ ká consider nǹkan tó ọmọbìnrin yẹn gbé dání. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ consult ẹ má gbé gbogbo information wá síta. Ẹ má gbé anything tó lè dá wàhálà sí ọmọbìnrin yẹn lọ́rùn. Ẹ̀yin abiyamọ, torí mo fi ṣírò èmi náà lọ́mọ tọ́mọ mi bá tó bá jẹ́ mi ni mo bí, mi ò tó bí bí akájọjọjọ àbí kó jù mí lọ. Ṣùgbọ́n tó bá jẹ́ ọmọ wa ńkọ́, ṣáà ní lo bí. Ẹ jẹ́ ká wo nǹkan tó gbé dání. Kì í ṣe Nàìjíríà o. Kò sí nǹkan tí Nàìjíríà gọọmenti ò lè dá lára o. Kò sí nǹkan tán lè fi sílẹ̀ láti bá yé ọmọ Nàìjíríà kankan jẹ́ ní abroad tó bá against wọn o. Ẹ rí wípé ìjọba Tinubu lásìkò táwa dictatorship ni. Kò sí ìwọ tó bá rò pé on practice ìjọba Tinubu practice democracy, baba ńlá irọ́ ni o. Tinubu practice dictatorship ni o. Sọ̀rọ̀ kó kú lákújẹ ni o. Sọ̀rọ̀ kó wọ prison, sòótọ́ kó lákújẹ, sòótọ́ kó wọ prison, sòótọ́ ká yé ẹrun ni o. Bó bá wà labroad wà lẹ́ anything ní Nigeria government Tinubu á gbé sílẹ̀ fún wọn labroad bí tán fi bá tiẹ̀ jẹ́. Ẹ jẹ́ ká jọ yára wa brain o. Ìwọ tọ́rọ̀ mi bá wáyé, má gbàgbé láti bá mi share video yìí kó sì bá mi jẹ́ kí ó yé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tó wà ní sàkání ẹ̀ wípé àwa kọ́ ló yẹ ká jẹ́ ọ̀tá Kemi Badenoch. Ẹ jẹ́ ká fún ní support. Ó gbàgbọ́ nínú Yorùbá kó gbàgbọ́ nínú Yorùbá. She's our product. Kò sí ẹ̀yà tó bá níṣẹ́. Ó bá jẹ́ ọmọ Hausa níṣẹ́, ẹ kàn imagine bí àwọn Northern bó ṣe máa ràgà Ìgbò. Ó bá jẹ́ ọmọ Ìgbò ní ẹ kàn imagine bó ṣe máa ràgà Ìgbò. Yorùbá ẹ ti ń ta náà, ẹ ti ń wá, ẹ ti ń gun bí, ẹ ti ń rélé, àsọjáàmù, àwíbàjẹ́, kán lè sọ pé rẹ́rẹ̀ sọ, ẹ pẹ̀lẹ́ ti yín. Mo kíwá o. Orúkọ tèmi ò yí padà. Èyédára kó wéèlè mi jẹ́ kókókó. Tó o bá mind, o lè bá mi support brand mi. Bá mi subscribe sórí YouTube channel. Tó o bá mind, tó bá rò pé ó ní nǹkan tó lè dá sí nínú ọ̀rọ̀ tí mo ṣe lálàyé, drop comment sábẹ́ fídíò yìí. Tó o bá wá mind, má gbàgbé bá mi like fídíò kó bá mi tọ̀bọ̀. Èyí tó wá parí ẹ̀, má gbàgbé láti bá mi share. Tí wọ́n ò bá like wọ́n kàn bá mi share fáwọn tó bá máa like. Ire o, ire kàbìtì.